Aláròyé máa wí o. Iṣẹ́ bọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá mẹ́fà yìí, iṣẹ́ ajínigbé ni wọ́n ń ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti gba iṣẹ́ lọ́wọ́ 5 nínú àwọn òṣìṣẹ́ wọn, bẹ́ẹ̀ ni wọ́n tún já ẹnìkan wálẹ̀ láti ipò tó wà tẹ́lẹ̀ lórí àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kàn wọ́n. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo SP Eno Ikoedem ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù keje ọdún 2026 yìí. Ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde tí Eno fi síta, ó ní àwọn kọ́bùrù 5 tí iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn ní Modi Phillips, Destiny Emmanuel, Uwase Emmanuel, Okon Elvis àti Samuel David. Ẹnì kẹfà wọn, ìyẹn Ehubarimen Wisdom, pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ AP nọ́mbà 324688 ni wọ́n já wálẹ̀ láti ipò rìpẹ́tọ̀ tó wà tẹ́lẹ̀ sí sájẹ́ǹtì. Lára ẹ̀sùn tí wọ́n kà sí àwọn agbófinró ọ̀hún lẹ́sẹ̀ ṣáájú ni ti títàbùkù àwọn aráàlú láì nídìí, fífi páńpẹ́ òfin múni lọ́nà tó lòdì sófin, ìjínigbé àti fífi tipátipá gbowó lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú aṣọ ọba tó wà lọ́rùn wọn. Alukoro àwọn ọlọ́pàá ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé lójú ọ̀nà Temboga, èyí tó wà lágbègbè Adwawa nílùú Benin tí í ṣe olúùlú ìpínlẹ̀ Edo. Ó ní ìwádìí tí àwọn ṣe lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti láwọn awakọ̀ kan pẹ̀lú àwọn aráàlú tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yìí. Ó ní níṣe ni wọ́n máa ń dá àwọn èèyàn lọ́nà tí wọn yóò sì fipá wọ́ wọn wọnú ọkọ̀ tí wọ́n ń gbé kiri lásìkò tí wọ́n bá ti ń lọ fún iṣẹ́ ibi tí wọ́n yàn láàyò. Wọ́n á kọ́kọ́ gbé ẹni ọ̀hún káàkiri ìlú náà tí wọn yóò sì tún máa halẹ̀ mọ́ kí wọ́n lè dá jìnnìjìnnì sí i lọ́kàn. Lẹ́yìn èyí làwọn afurasí ọ̀daràn náà yóò ṣẹ̀ṣẹ̀ gbé ẹni tó bá ti kó sí wọn lọ́wọ́ lọ bá oní POS kan tí wọ́n ń lò láti fipá gbowó ńlá lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó tú u sílẹ̀ pé kó máa lọ. SP Eno ní láti ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 lọ́wọ́ ti tẹ díẹ̀ lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ táwọn ti ń tọpasẹ̀ wọn. Ó ní 11 nínú àwọn tí wọ́n ti hùwà burúkú yìí sí làwọn ti ṣàwárí tí gbogbo wọn sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí ọ̀hún ni wọ́n fipá gbowó lọ́wọ́ àwọn. Ó ní bí ìwádìí ṣe ń tẹ̀síwájú làwọn míì tún yọjú láti máa tọ́ka sí wọn gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn. Kété tí àṣírí àwọn agbófinró náà ti tú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti gbé ìgbìmọ̀ kan dìde láti ṣe ìwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn ọmọ ìgbìmọ̀ yìí ni wọ́n fẹnukò lórí yíyọ àwọn kọ́bùrù 5 tí ajere ìwà ìbàjẹ́ náà ṣí mọ́ lórí níṣẹ́ lójú ẹsẹ̀. Àwọn náà sì ni wọ́n tún dábàá bí wọ́n ṣe já ọ̀kan nínú wọn tó ti wà nípò ìǹspẹ́kítọ̀ wálẹ̀ sí ipò sájẹ́ǹtì. Agbẹnusọ fáwọn agbófinró ọ̀hún ní òun fi àsìkò náà kìlọ̀ fáwọn oní POS tí wọ́n ń fi okòwò wọn ṣe onígbọ̀wọ́ fáwọn ọ̀daràn láti tètè jáwọ́ nítorí ẹni tọ́wọ́ bá tẹ̀ yóò jìyà tó yẹ lábẹ́ òfin. Eno wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó fún ìgbésẹ̀ ìgboyà tí wọ́n ní láti lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ó ní ààyè ṣì wà fún ẹnikẹ́ni tó bá ti kó sọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà láti tètè wá sọ kí wọ́n lè wá nǹkan ṣe sí i. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.